àmọ́ ríran wò ńbàdàn ìṣẹ̀lẹ̀ ńlá kan lọ́mọ̀ ṣẹlẹ̀ ńbàdàn àmọ́ fẹ́ẹ́ gbọ́rú ẹ̀ rí. ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sí wa ńbàdàn àfẹ́ẹ́ gbọ́rú ẹ̀ rí o. ẹ pé ṣẹlẹ̀ kínni. àárọ̀ sátidé lòkìkí kan. wọ́n ní àwọn kan lọ sẹkítẹ́rìàtì wọ́n fẹ́ gbàjọba o. aṣọ sọ́jà wọn sì wọ̀. ní agbébọn sakabula lọ́wọ́ àdá ajárímọ́dì. wọ́n di oògùn mọ́ra wọn wọṣọ sọ́jà. ẹ wá gbà wọn irú kí leléyìí. gbogbo Yorùbá nation ẹ súnmọ́ bí yìí kẹ́ ẹ máa bọ̀ wá. gbogbo Oòduà nation ẹ máa bọ̀ wá gbọ́. àwọn Àmọ̀tẹ́kùn lọ bá wọn ẹ ǹlẹ́ òkínlẹ̀ wá sí wọn náà gbàwé kan ní àti ìlú ọba lájọ àgbáyé pé wọ́n ti fáwọn nípínlẹ̀ àwọn ìpínlẹ̀ Yorùbá bẹ́ẹ̀ bá wá ṣèpínlẹ̀ Yorùbá ṣé Ìbàdàn lẹ́ẹ̀fìṣẹ́ ẹ̀dìkọ̀tà ni àbóṣe jẹ́yìn ni ẹ wá wọ́n bá ní àwọn fẹ́ rí àsíá àwọn fẹ́ gba àwọn ti gba mandate láti ìlú èbó. àwọn Àmọ̀tẹ́kùn ṣàwọn ojú ara wọn àwọn rẹ́rìn pé irú kí a lè lé ẹ̀ wá gbà wọn. ẹ ti gbàjọba níbo lẹ ti gbàwé wọn náà gba mandate. ẹni tó tún wá le jù ni pé ohun wọn bá ń lé sáwọn Àmọ̀tẹ́kùn àwọn kìíní yìí ọmọ fẹ́ mú ní kékeré wọn bá ní wọn lọ pe ọlọ́pàá tí wọn ó pè tó ń tẹnu ẹ̀ ní wọn ṣe síná bolẹ̀ fáwọn ọlọ́pàá nù. àwọn ọlọ́pàá ní ẹ yá pé àpèmọ́ra ológun o àwọn kìíní yìí ọwọ́ wọn fẹ́ lágbára o. àwọn ọlọ́pàá tiẹ̀ fẹ́ fọgbọ́n Yorùbá mú wọn mọ́lẹ̀ pé ẹ ní sùúrù síbẹ̀ lẹ́gbàwé kan ní nǹkan kan ẹ sì ṣe sùúrù náà wọ́n tó pé kínní. bí mo bá wí wọn ni mo tún dé tí mo bá ń sọ wọn ni mo tún wí. àwọn O'odua Nation làwọn sì ti gba agbára àtàṣẹ ti gbà wá látòkè. irú agbára àtàṣẹ wo lẹ gbà látòkè. ọ̀nà tó bí wọn nínú orí gbogbo wa ò ní burú láyéláyé àmì àṣẹ. kábíyèsí Olódùmarè. ó lọ bẹ́ẹ̀ ilẹ̀ Yorùbá báwa látún máa ṣera wa lọ́sẹ̀ nílẹ̀ Yorùbá àbí kí ni ìtumọ̀ èyí. Sunday fọ́n láti ìlú èbó àti bàbá Akíntóyè bàbá Professor Akíntóyè àwọn méjèèjì sọ̀rọ̀ jáde wọ́n bóńwé ìròyìn sọ̀rọ̀ o wọ́n pè pé àwọn ò mọ nǹkan kan nípa àwọn tí wọ́n pera àwọn l'Oòduà Nation tí wọ́n wá rí fúláàgì mọ́lẹ̀ ní sẹkítẹ́rìàtì o àwọn ọ̀mọ́wọ́ àwọn ọ̀mẹsẹ̀ kí wọ́n mú wọn dáadáa o. bọ́jà sẹ̀rẹ̀ fújì kò lẹ́jọ́ nínú history can never be rewritten. mọ́wọ́ mẹsẹ̀. irú àìlè ní bí ìtàkùjì ọmọ agbájọ lọlá fàdà bíbọ́ fàdà bàbá gbogbo. àwọn wo wá ni wọ́n ní ẹ wádìí o àwọn ọ̀mọ́wọ́ mẹsẹ̀ ń pẹ́ o. ṣùgbọ́n kò pẹ́ kò jìnnà ní fídíò kan bá fara jáde lórí afẹ́fẹ́ làróbè kan tí ń sọ̀rọ̀ arábìnrin Dúpẹ́ Onítìrí Ayabiola ní bá ń sọ̀rọ̀ ń bẹ̀ fatafata wípé gẹ́gẹ́ bí àṣẹ tí ń bẹ lọ́wọ́ Olódùmarè ọba tí pàṣẹ tẹ́nìkan yẹ̀ lọ́wọ́ wò wọ́n ti gbàjọba ilẹ̀ Yorùbá yìí o àwọn sì ti joyè àjẹgbé mi ti kọ̀lọ̀kọ̀lọ̀ kólà
àwọn ti ló lórí adelé ọ̀rọ̀ burúkú ò ní tẹnu mi jáde bẹ́ẹ̀ yẹn bá sọ̀rọ̀ jù bá ń lọ ọlọ́pàá ti ń bẹ lẹ́nu géètì ní òmùlùwà nínú ọ̀rọ̀ tí wọ́n tiẹ̀ ń sọ ni pé ṣé àwọn tí wọ́n ń gbàjọba wọn ò mọ̀ pé bárẹ́kì ológun máa wà nílùú kọ̀ọ̀kan ni ṣé inú sekitẹ́ríàtì ń bárẹ́kì ológun wà ní àbíbò. àbẹ́yàn sì lè gbàjọba ọ̀hún gbé 08033319700 080 mẹ́ta 19700. ọ̀rọ̀ míì a máa báyàn a máa sojú sùnùkùn wò yàn. ẹ̀lú ẹ̀ káalẹ́ o. ẹ̀lú ẹ̀ káalẹ́ o. ẹ káalẹ́ o bàbá Kola Olootu. ẹ káalẹ́ sà o. ọlágbára Victor láti ìlú Kaduna ni o. láti Kaduna lẹ ti ń gbọ́. bẹ́ẹ̀ni bàbá mi. ẹ ṣeun ntaari lọ́yọ̀ọ́ state inú kí lẹ rí sí i. bàbá wo lè tó ó rà káwọn ilé wọn ti sinmi o. ó rà káwọn ilé wọn sinmi o. ó ṣe mí kàyéfì náà ìyàwó mi là ń dókòó táwọn wòye kí ni ó ṣe wọn kàyéfì tàbí kò ní kàgbé bá. kí àwọn kí n ṣe kan ọ̀hún ṣe pé kí n kà ṣe nǹkan. ó ṣẹ̀yìn náà kàyéfì. ó ṣe wọn kàyéfì bàbá wa o. kódà obìnrin wà nù wọn. kódà obìnrin àtẹ̀yìntọ́ wà nù wọn mo ní akínní yìí ẹ mọ̀ láyà àbíbò. ṣe rí bàbá Kola Olootu ṣe rí àwa Yorùbá àkókò ilẹ̀ ká foríkorí ká gbogbo nǹkan gbogbo tá a bá ní ká fi jọ lọ́rùn pàtó ẹ̀kọ́ ọmọ wa ló wà ń bẹ̀ Tinubu nínú àwọn táwa nílẹ̀ Haúsá àbí ìmọ̀tò Haúsá nìṣẹ́. nígbà wọn bá sì bàjọbọ ọ̀hún jẹ́ ni a máa gbé ilé Yorùbá lọ́wọ́ ṣé ẹ rántí iye gbèsè tá a jẹ láyé Ọbásanjọ́ kọ́básanjọ́ tó kílẹ̀ gbogbo gbèsè ọ̀hún kó tó gbéjọba ọ̀hún padà fún wa. wọ́n tún gbà padà gbèsè la tún gbà padà láyé Tinubu yìí o. ó lágbára bàbá. wọ́n tún ní kí Tinubu àmọ́ báwọn kílẹ̀ àgbèsè gbogbo tó ti bàjẹ́ dọ́là tó ti lulẹ̀ àbí náírà tó ti lulẹ̀ wọ́n lò ó ní kó báwọn gbé dìde bàbá ń jagun òyìn lọ́wọ́. bàbá àwa táwa ní Haúsá bíi alámà rí sí àwọn Haúsá dáadáa àmọ̀ tí wọ́n mú gbogbo ẹ̀. wọ́n bá máa ń ká mi la pé àwa tá a jẹ́ Yorùbá nígbà táwọn Yorùbá wa bá ń ṣe nǹkan míì àní mọ̀ pé àwọn èèyàn wa àwa táwa ń dìlẹ̀ mọ àṣírí àwọn Haúsá dáadáa bí ọ̀la wọ́n sì fẹ́ràn ara wọn wọn fẹ́ràn Tinubu o nígbà wa láàbìdé nìsín láàgbàdúrà sí Ọlọ́run kọ́nà kó gbẹ̀tọ̀ fún wa amúgbó tí Tinubu ń ṣe ní ìsìn owó tẹ̀mí lọ́rùn tẹ́lẹ̀ ní ìgbà Tinubu tó ní tó ṣẹlẹ̀ nígbà ẹ̀ńsà nígbà tí wọ́n á dúkùú lẹ̀ tí wọ́n àwọn analysis gbogbo bàbá ṣe ń ṣe àwọn ìjọba ó balance everything ó balance everything sir ó balance everything. kábíyèsí Ọlọ́run ẹ ṣé àdúpẹ́ ẹ ṣé púpọ̀. Yes sir baba. ẹ ṣé o. Yes sir. 08033319700. ẹ káalẹ́ o. ẹ̀lú ẹ káalẹ́ o. ẹ lẹ́ o. ẹ̀lú ẹ káalẹ́ o. ẹ káalẹ́ o à ń gbọ́ yín o. ẹ kú ètò. ẹ̀lú ẹ káalẹ́ o. ẹ̀yin ni ẹ̀yin rédíò tó wà lọ́dọ̀ yín ń sílẹ̀ àwa ń gbọ́ yín ketekete dáadáa. Aláàjì Sọbalájà àǹkúrí bàbá ìta ni. ẹ ṣeun láti àfáyàyà. ẹ ṣeun. kò ṣe rí àwa Yorùbá lábàá sọ̀rọ̀. so ó yẹ ká bára wa sọ̀rọ̀ ọmọ wa ní bẹ́ńbẹ́ kò tó yẹ kó tó máa bàjẹ́ látọwọ́ wa mọ́. ó wàá gbọ́ àlẹ́ ká fi máa ran bàbá yìí lọ́wọ́ láti ní pé kọ́nà ọ̀bà kó bá wa fún sí i. kò sí tó bá jẹ́ ìjọba mi náà lọ́wọ́ àbẹ̀ ni kódà tí wọ́n gan ó lè tó le jù léyìí lọ. ló ti yẹ àgbọ̀ àlà ní gbogbo àwọn tí wọ́n mú yẹn wọ́n yẹ kí wọ́n ṣe ètò lérí wọn ní bí wọ́n gbèrú nǹkan báyẹn bí òtún ṣe ní gbérí mọ́ torí wọ́n fẹ́ bàjọba bàbá yìí jẹ ní Ọlọ́run wa wọlá dídí ọjọ́ òní Ọlọ́run bá wa fún sí. wọ́n fẹ́ bàjọba bàbá yìí jẹ ni. wọ́n fẹ́ bàjẹ́ ni o so Ọlọ́run bá wa wá tún pẹ̀lú ògbótọ́ náà Nàìjíríà ọ̀tá lágbára Ọlọ́run gbogbo ìbólẹ̀ yìí ti ń pè. Ọlọ́run Aláàjì Sọbalájà àǹkúrí bàbá ìta ni láti àfáyàyà. ẹ ṣeun ẹ ṣeun.
ẹni ní àwọn ti dá ẹjọ́ padà bàrẹ́ dá àná tí àwọn ní abúlé. 080 ẹ káalẹ́ o. lórúkọ mi ni Sunday Ògúntóyè láti Sàó. Olóòtú. Sà. Tẹ́ ń gbọ́ mi. Mo ń gbọ́ yín dáadáa sà. Tọ́ àwọn kọ̀ǹda kọ̀ọ̀kan ò lè mọ́ wà nínú rẹ̀ sí. Àwọn kọ̀ǹda ò lè mọ́ wà nínú rẹ̀ sí. Àmọ́ tí wọ́n ṣe yẹn kò sásìkò ilé ẹ̀kan ṣe. Ó ti tán. Ó sásìkò ni. Wọ́n fẹ́ bójú Yorùbá jẹ́ ni. Wọ́n fẹ́ bójú Yorùbá jẹ́. Bẹ́ẹ̀ ni kò yẹ kó jásìkò rárá. Kábíyèsí Olódùmarè. Kán ṣèwádìí wọn dáadáa àwọn tí wọ́n spọ́ṣọ̀ wọn kí wọ́n dẹ̀ fi mú kàtà òfin. Kí wọ́n fi mú kàtà òfin. Bẹ́ẹ̀ ni Sunday Ògúntóyè láti Sàó ó dàbọ̀ ẹ ṣe. Àdúrà yín ó gbà. Àfíríkà tún ara mi. 080 333 080 3 mẹ́ta 19700. Hello. Ẹ káalẹ́ o bàbá mi. Ẹ káalẹ́ o. Ẹ kú làákàyè ẹ kú ètò sà. Náà. Àtìlẹ́yìn ìbólé mi ti ń pè orúkọ tèmi ní ọmọ Balógun Olówùsì ní ilẹ̀ Ìbàdàn bẹ́ẹ̀. Ẹ ṣeun. Àwọn Olówùsì àwọn tí wọ́n nílẹ̀ inú tí wọ́n nílẹ̀ Ìbàdàn. Àwọn bàbá Sàlá wọ́n ti kọ́kọ́ ṣe ẹ̀fẹ̀ kan rí ìgbà tó ń bàbá Sàlá. Wọ́n ní ìyá ọ̀jẹ̀ àṣà ní ọ̀la. Àdìsá ní kí ló rí? Ó ní ìyá ọ̀jẹ̀ pàṣà sí wọn lá. Kí a rí ọgbọ́n onítìrẹ̀, ọgbọ́n burúkú ni ìyá yẹn lò fáwọn ẹni ẹlẹ́ni tí wọ́n mú secretariat. Ẹ jẹ́ ìjọba wádìí kí wọ́n sọ pé ìyá ààfin ló rán wọn o. Ẹ jẹ́ kí ìjọba wádìí náà o. Ìjọ ti fẹ́ẹ́ sọ lọ́dọ̀ bẹ́ẹ̀ ṣe orí kíjọba kó wádìí ọ̀rọ̀ yẹn. Ṣùgbọ́n ó yẹ kí àwa Yorùbá ká fọwọ́sowọ́pọ̀ ní lásìkò tá a wà àsìkò tó gbẹgẹ́ gidi ní ọmọ Yorùbá wà pátápátá ládòkòdélẹ̀. Owó dọ́là táwa ń sẹ́ndì láti bí gbogbo ẹ ti já wálẹ̀. Bẹ́ẹ̀ni. Ẹ máa ti mọ̀ pé bàbá Tinubu yìí wọ́n ń ṣiṣẹ́ gidigidi. Bẹ́ẹ̀ni. Adìẹ wọ́n dẹ̀ ń láàgùn ṣùgbọ́n ìyẹn ni òjà mọ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe sọ síwájú Olóòtú. Gbèsè rẹpẹtẹ pọ̀ lẹ̀. Bẹ́ẹ̀ni. Èèyàn bá gbọ́ngàn gbèsè yẹn èyí á ṣe ìlú yìí ní 2015 bàbá mi. Mọye Nàìjíríà jẹ airlines. Mọye Nàìjíríà jẹ gbogbo àwọn oníbàálù tí wọ́n ṣe mítìnì tí wọ́n náà ò ní gbé bàálù wá sí Nàìjíríà mọ́. Wọ́n náà wò Dubai gan wọn ò tí ì máa gbé wá ní sí. Wọ́n ló ń gbèsè ní wá. Aláṣẹ ìlú yìí ní wọ́n ṣe ń kówó jẹ ní Nàìjíríà ní 2015. Wọ́n ní bíìlì UK bá dọ́rú ẹ̀wò wọ́n máa parẹ́ ni. Ó tán. Ó sọ jáde gàdàgbàgàdà yẹn báyìí nínú pépà. Aláti fi oríṣọ̀kan àti bàbá ìlẹ́yìn ni pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ àdúrà àti ẹ̀bẹ̀ sọ́dọ̀. Àwọn táwa ń bí gan wọ́n fi ìkan ni wá lára. Ọlọ́run ọba kó ṣàánú ni. Àwọn tí wọ́n bá dẹ̀ tì pọ́npọ́n wọ́n ní kó lọ ṣe nǹkan kó jẹ́ Yorùbá nation kó lórí ara wọn kó má yẹ kẹ́nìkan kan ti àwọn síbi tí ò ti ṣe. Ibi táwọn àbẹ̀rẹ̀ fún àwọn ló mọ bí tára wọn kù sí. Àpò obìnrin tó fọmọ́lẹ̀ ní ilé àtàwọn baálé ilé tí wọ́n mú pẹ̀lú oògùn tí ò ṣe kankan tó kó sí wọn ní fùrọ̀ tí gbogbo ẹ̀ ń tú síta oògùn tí ò lè gbọ́fẹ́. Àwọn gbogbo ọba àwọn ti fẹ́ náà wọ́n pa ibi tó wà kọ́ lọ ṣàánú. Ọ̀tán ọlágbára o. Àti kó máa lọ rawọ́ ẹ̀bẹ̀ fún Ṣèyí Mákindé ni. Wọ́n fẹ́ gba ìjọba ti ẹ̀gàn jẹ́ wọ́n fẹ́ sọ Ìbàdàn gan lẹ́nu ni. Ìbàdàn òde ń ṣe jàgídíjàgan. À ń ṣe jàgídíjàgan ńbàdàn. Àmọ̀ ẹ̀tọ́ wa nìbàdàn. À ń ṣe dáadáa nìbàdàn. Gómìnà wa dẹ̀ ṣe dáadáa fáwọn aráàlú nìbàdàn. Wọ́n fẹ́ fi sọ Ìbàdàn lẹ́nu ní tọ́lọ́dọ́rùn yẹn.
ọ̀rọ̀ mi ò jù báyìí lọ bàbá mi ẹ máa gbé tòun. ẹ káalẹ́ sà. ẹ káalẹ́ o. ẹ ti jọ mẹ́ta sà bàbá. ọjọ́ kan kún. ẹ kú ètò náà. ètò ni o. ẹni tí àwọn pípò yìí ṣe gẹ́gẹ́ bí àwọn èèyàn wa ti sọ wọ́n fẹ́ ba ìjọba Sunday Mákindé wọ́n sì fẹ́ ba ìjọba. Hello. mo ń gbọ́ yín. tọ́ wọ́n sì fẹ́ ba ìjọba tí tọ́ kọ́lọ́hún aláàánú kọ́ wá ṣàánú wa ní Nàìjíríà yìí kó gbàdúrà wa látara pé Yorùbá ò tún gbọdọ̀ padà sẹ́yìn mọ́ Ọlọ́run ti tì wá síwájú báyìí ní ìsìn bọ́lọ́run ti jẹ́ kí bàbá yóò ṣàṣeyọrí lórí ẹ̀ iná ìlókù tá a máa bẹ̀ lọ́hùn. àmín Ọlọ́run. kọ́lọ́hún wá wọlá yín lọ́dọ̀ Ọlọ́run kọ́lọ́hún má ṣàfi wá borí gbogbo àwọn tí ń jẹ́ mùsíbà tí wọn ò já ní lọ síwájú. àmín. ẹ ṣeun. ó ṣe rí nu bàbá Ọlọ́run ọba aláàánú yóò mọ̀. èyí ń tẹ́mi tiẹ̀ ń béèrè ni wípé ìyàtọ̀ owó ní ń bẹ láàrin O'odua Nation àti Yorùbá Nation ṣé Yorùbá Nation ni àbó O'odua Nation ẹ káalẹ́ o. tòrán àti àwọn wọn ní O'odua Nation làwọn àwọn tàwọn Sunday Igboho Yorùbá Nation ẹni á sì ń pariwo ń tiwọn Yorùbá Nation ọ̀tọ̀ O'odua Nation ọ̀tọ̀ ẹ káalẹ́ o. ẹ káalẹ́ sà. o. hello. hello ẹ káalẹ́ o. hello sà. ẹ káalẹ́ o. ẹ̀lẹ́ sà. ẹ ǹlẹ́ o. sórí ohun tó ń ṣẹlẹ̀ yìí ṣáájú olóni láti lè fẹ̀. ẹ ṣeun. yẹ́rì ohun tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí. àgàtì ẹ̀ mú gbogbo wàhálà tó wà ní ìsánà yẹn lójú. torí ẹni tá a bá sóògùn para lé ẹni aráàta ò ní sá fún ni. ìdájọ́ òdodo kó tilẹ̀ Yorùbá ṣẹlẹ̀ wá. àwọn tí wọ́n ṣe kangaroo kìíní yẹn tí a bá gbé wọn dé court tó bá yẹ kí wọ́n pa wọ́n tó bẹ́ẹ̀ ní ìdájọ́ tó bá yẹ kí wọ́n ti àwọn justice wà bẹ́ẹ̀ o. but tẹ́ bá wo ìsánà yẹn títí di ọ̀la lọ́jọ́ ọ̀la lẹ́sẹ̀ wọn ò ní nájà ń bẹ̀. Allahu Akbar. gbogbo tí wọ́n ń ṣe níbẹ̀ tí ọmọ Yorùbá bá wá jẹ́ ààrẹ lẹ́sẹ̀ tí ọ̀bá lè náà lè gba wọn mú yìí. ọmọ èyí pé tó bá tó yá àwọn nọ́tánà tó máa dá tiwọn sílẹ̀ àwọn pásítọ̀ tó máa dá tiwọn sílẹ̀.